Nínú fídíò yìí lẹ́ ò ti gbọ́ irú àṣírí ikú tó pa bàbá Charles Olúmọ tí gbogbo àwọn èèyàn ń pè ní bàbá Agbako. Doctor's report lórí ikú tó pa bàbá Agbako ó ti jáde o, ẹ tẹ́tí kẹ́ ẹ gbọ́ dáadáa. Gbogbo àwọn ọmọ bàbá Charles Olúmọ Agbako àtọmọ ọmọ ni wọ́n ń ṣèdárò lẹ́yìn bàbá Olúmọ Agbako yìí. Agbako ò ní kàn mí o, kò ní kàn yín, kò ní kàn gbogbo wa lágbára lọ́wọ́ Ọlọ́run. Bákan náà gbogbo àwọn tí wọ́n jẹ́ theatre practitioners pátápátá, èyí àwọn tí wọ́n ń yan ká máa ṣiṣẹ́ sinimá yálà torí àgbàgbé àbí ti àgbéléwò láàyò ni wọ́n ń ṣèdárò lẹ́yìn Charles Olúmọ Agbako. Pàápàá gbogbo ọmọ Nàìjíríà náà pátápátá ni wọ́n ń ṣèdárò lẹ́yìn bàbá Charles Olúmọ Agbako. Wọ́n ní májọ̀kún o, májẹ̀kòló ní tí wọ́n bá ń jẹ lájùlé ọ̀run, òun gan-an ni kó máa bá wọn jẹ. Ẹ jọ̀ọ́ tẹ́lẹ̀ yìí bá ń jẹ́ ìgbà àkọ́kọ́ àbí àkọ́kọ́ ìgbà tẹ́ ń darapọ̀ mọ́ wa lórí ìkànnì yìí, ẹ dákun ẹ máa bá mi tẹ subscribe button, kẹ́ like ẹ, kẹ́ rí dájú pé ẹ drop comment yín RIP, ẹ drop RIP, ẹ rí dájú pé ẹ drop rest in peace fún bàbá Charles Olúmọ Agbako. Àdúrà tiwa ni pé ẹni máa kú á dàgbà. Nínú àwọn ohun tí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn nípa bàbá Abdulsalam tá a tún pè ní Charles Olúmọ Agbako, òun ni wípé láti ọmọ ọdún 7 ni bàbá yìí ti bẹ̀rẹ̀ iṣẹ́ tíátà. Bàbá yìí ti fi ìgbà kan rí lọ kọ́ iṣẹ́ mẹkáníìkì kó tó di wípé orí wa dá padà sídìí iṣẹ́ tó mú wá látọ̀run, ìyẹn iṣẹ́ tíátà. Ní gbogbo ìgbà táwọn bàbá Ògúndé tí wọ́n bẹ̀rẹ̀ iṣẹ́ sinimá náà ni bàbá Charles Olúmọ Agbako ti wà nínú ká máa ṣeré sinimá àbí ká máa ṣeré tíátà nígbà náà. Kódà láwọn ọgbà kan ìwádìí fi yé wa wípé bàbá yìí tún ti fìgbà kan lọ kọ́ bí wọ́n ti ń ja ẹ̀ṣẹ́, bí wọ́n ti ń ja boxing rí kó tó di wípé wọ́n wá di full time nínú ká máa ṣe iṣẹ́ sinimá, nínú ká máa ṣiṣẹ́ tíátà ní sàn-án. Àmọ́ a dúpẹ́ fún Ọlọ́run ọba lórí ìgbésí ayé bàbá Charles Olúmọ Agbako nítorí wípé nínú àwọn oore ọ̀fẹ́ ńláńlá tí bàbá yìí tó rí gbà látọ̀dọ̀ Ọlọ́run ọba adẹ́dá náà ni wípé bàbá yìí bó ti jẹ́ wípé ó dàgbà tó, òun ni pé a fìgbà kan gbọ́ rí pé ó ṣàárẹ̀ tó lágbára débẹ̀ gẹ́ wípé wọ́n wá ń gbé káàkiri. Nínú àwọn oore ọ̀fẹ́ tí bàbá tí ó rí gbà nìyẹn. Bàbá yìí kú ní at the age of 102. Àwọn kan ní 101 ni, àwọn kan ní 102 ni, àti 101 àti 102. A rí wípé bàbá rí oore ọ̀fẹ́ ńláńlá gbà lọ́wọ́ Ọlọ́run títí àsìkò tí bàbá tí wọ́n fi ta téru nípa, tí wọ́n fi gbèkuru jẹ lọ́wọ́ ẹbọra ni bàbá yìí sì fi ń ta pọ́npọ́n, ni bàbá yìí sì ṣe ń fò sókè, tí ń fò sókè, tí ń ta pọ́npọ́n. Lára àwọn oore ọ̀fẹ́ ńlá tí bàbá torí gbà nìyẹn. Kódà a fẹ́ lè sọ wípé nínú gbogbo àwọn tí wọ́n ń ṣe eré sinimá lásìkò yìí ní ìlú Nàìjíríà, bàbá yìí òun láàkọ́kọ́ máa rí pé ó kọjá ọmọ ọdún 100 years táwọn Yorùbá ń pè ní ogún márùn-ún. Bàbá rèé birthday 100 years fún bàbá Charles Olúmọ. Bàbá lẹ̀ ń wò tí wọ́n ká agbádá yìí tí bàbá náà ń jó. Ẹ jẹ́ kí n tún máa rán wa létí fún gbogbo àwa tá ń darapọ̀ mórí ìkànnì yìí fún ìgbà àkọ́kọ́, ẹ dákun o, ẹ rí i dájú wípé ẹ kílìkì lórí subscribe button, kẹ́ ẹ dẹ̀ like ẹ, kẹ́ ẹ share kó lọ fáfá dáadáa, kẹ́ ẹ wá rí i dájú wípé ẹ drop rest in peace fún bàbá Charles Olúmọ Agbako kí wọ́n sùn re. Ó mà ṣe o, Yorùbá ní tó o bá rántí ikú gáà kó o ṣòótọ́. Bàbá Charles Olúmọ ló sùn kalẹ̀ yìí tí ò lè gbápá, tí ò lè gbẹ́sẹ̀, apá ò ṣeé gbé, ẹsẹ̀ ò ṣeé gbé o. Ṣé wípé ẹlẹ́kọ̀ọ́ ọ̀run ti ń polówó fún bàbá ni? Bàbá Agbako lẹ́ẹ̀kan sí i, májọ̀kùn májẹ̀kòló, ohun tí wọ́n bá ń jẹ lájùlé ọ̀run, òun ni kó o máa bá wọn jẹ o. Gbogbo ẹbí àtará àtọmọ àti gbogbo àwọn olólùfẹ́ rẹ pátápátá ni wọ́n ń ṣe lédè lẹ́yìn rẹ̀. Nínú ìwádìí wa, ohun tó ṣokùnfà kú bàbá gan-an ni pé àárẹ̀ ráńpẹ́ fẹ́rẹ́fẹ́ ni bàbá ṣe o bí ọjọ́ 2 kó tó di wípé ọlọ́jọ́ dé.
ẹ wo bí tónírèké bá kọ̀ tó bá lóun ò fún gbámọ́ èyí tó ti fínlẹ̀ náà ò ní parun o. díẹ̀ rèé nínú àwọn action movie tí bàbá Charles Olúmọ Agbako tí wọ́n ti kópa nínú ẹ̀ dáadáa. ẹ jẹ́ ká jọ gbádùn ẹ̀ síwájú sí i ṣùgbọ́n má gbàgbé wípé o ní láti subscribe sórí channel yìí kó o like ẹ̀ kó o dẹ̀ drop rest in peace fún bàbá Charles Olúmọ Agbako. ó yá jẹ́ gbádùn ẹ̀ sí i. Tala tó kú bàbá lè jẹ. Tala ìrànjú kí ó gbé sọ́run bí ojú kọ̀ọ̀kan. Èmi ni ikú wọlé àwòrán bá ń sá. Òfò sẹ́ni àdánù. Ewúrẹ́ ò sẹ́wì láàyè. Ọmọ ẹran kò dáná rú. Ara ni ó pa ọmọ àjàmájẹ̀bi. Òkè ní òwò lu ọmọ àgbọn náà. Lóògùn ọ̀fẹ́. Fi sílẹ̀. Lóògùn ọ̀fẹ́ o. Kí ni ṣe ẹ náà? Ọmọ mi ni. Èmi ò mọ̀ o. Ìlú àgẹ̀rẹ̀. Kí ni wọ́n fi ìlú àgẹ̀rẹ̀ ṣe? Bàbá wa ṣípa. Bàbá mi kọ́ mi lédè mo mèdè. Bàbá mi kọ́ mi lọ́rọ̀ mo mọ̀rọ̀. Bàbá mi kọ́ mi ní ìsámùsámù mẹ́ràn jẹ bí ọmọ ọdẹ. Ṣẹlú. Ẹ wò ṣé ọ̀gá wọ́dà ti ń lọ́hùn àti ẹlẹ́wọ̀n ṣé wọ́n mọra wọn ni. Hey, look here. You are suffering from mental dismalady. What do you mean? Are you mad? Or your madness is madding you? I cannot be embarrassed by your folly because each otiya will already daru. Girl! Look at you, go get out lóòótọ́. Ẹ wo ẹgbẹ́ ló ti ń sọ o. Ṣé ẹ mọ̀ pé ó ti di ẹ̀wọ̀n mẹ́rin? Ẹ wò ṣé ọ̀gá wọ́dà ti ń lọ́hùn àti ẹlẹ́wọ̀n ṣé wọ́n mọra wọn ni. Baba, ẹ má bọ̀ yìí. Ẹ má sọ yìí. Ẹ rí. Mo dáná. Àwọn ọmọ ogun bíi ọgọ́rùn-ún tó ń bẹ ní ìdí ọ̀parun òkú wọn ni mo rí. Àwọn bíi 50 tí wọ́n ń bẹ ní odò Àhóyàyà òkú wọn ni mo bá. Òfojúkọ ẹlẹ́mọ̀ṣọ́ báyìí. Ṣùgbọ́n ẹ má bẹ̀rù ẹ má fòyà. Àwọn aláwọ̀ rẹ̀ yẹn ẹlẹ́mọ̀ṣọ́. Ẹ wá gba agbára kún agbára. Agbára yín. Ẹ tẹ̀lé mi. Ẹ tẹ̀lé mi. Ìwọ, bàbá yìí. tó o bá gbádùn fídíò yìí dákun subscribe kó o dẹ̀ like ẹ̀ kó o drop rest in peace fún baba Charles Olúmọ Agbako. Ó dìgbà.